wo ni yín? Ọmọ ìlú Ìbàdàn. Ìtẹ́ ń sọ yìí kò jáde dáadáa o. Ọmọ ìlú Ìbàdàn. Ọmọ kí lẹ pé? Ọmọ ìlú Ìbàdàn. Ọmọ ìlú Ìbàdàn ni yín àbí? Bẹ́ẹ̀ ni sà. Ọmọ mélòó lẹ ti bí? Ọmọ mẹ́rin. Ọmọ mẹ́rin. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀rẹ́ dá mi tẹ́lẹ̀. Ọ̀rẹ́ jù. Àwọn ẹnjìníà wa nu. Ọmọ ọdún mélòó ni yín? 29. Ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n. Àbí? Bẹ́ẹ̀ni. Màá ṣí wa lójú ẹ̀mí kan nírọ̀lẹ́ tòní lórí ètò ojú méjì lórí ìkànnì Prince FM Radio. Màá ṣí wa lójú ẹ̀mí méjì. Kódà yóò pé mẹ́ta. Kọ́láwọlé Músọ lálẹ́ kan sí òsì. Ọjẹ́ má fi ìyà jẹ opó. Ọjẹ́ ṣọ́ ara rẹ. Ojú rí ọ̀tá mi. Ẹ̀dá tí ò bá tí ì dé ìkórìtà yẹn kò lè mọ̀ bí ṣe ń ṣe èèyàn. Ẹ̀rù bà mí. Àyà mi á sọ̀kì tí bá rí àwọn opó tí wọ́n bá ń sọ ìrírí wọn. Dákúndábọ̀ ṣíjú àlúwo pọ́nlẹ̀ ní. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ẹ má bínú ara ẹ̀ Ajíà Ajíbọ́lá Kàfílátù tí bá ṣe bí pé ṣé mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì àsọgbọ́nù nìyẹn ó ti fi hàn yí pé mùsùlùmí ni àbí. Bẹ́ẹ̀ni sà. Ọdún wo ni Ọlọ́run mú ọkọ yín sọ́dọ̀? 2015. 2015. Ọmọ ọdún mélòó lẹ wà ń gbà yẹn? Mo wà ní 27. Ọmọ 27 years. Bẹ́ẹ̀ni. Okay. 2015 àbí ọdún mẹ́ta sẹ́yìn nìyẹn àbí ẹ wà ní 26 lẹ wà ń gbà yẹn o ilé wà ń gbà yẹn àbí ọmọ ọdún mélòó gan lẹ ṣègbéyàwó? 25, 20. Ọmọ 20 years ọmọ ogún ọdún lẹ ṣègbéyàwó àbẹ́ẹ̀kọ́ ìyá túmọ̀ sí pé ẹ ti á bí ọmọ mẹ́rin báyìí ọkùnrin mélòó obìnrin mélòó? Ọkùnrin 3 obìnrin 1. Ilé bí báyìí kábíyèsí Ọlọ́run. Ọmọ ọdún mélòó ni ọkọ yín gbà tí Ọlọ́run mú wọn sọ́dọ̀? Ọmọ ọgbọ̀n ọdún àti méjì àbẹ́ẹ̀kọ́? Ọlọ́run aṣẹ̀dábọ̀ tó ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. Iṣẹ́ wo lọkọ yín ṣe? Dírẹ́fà ni. Ibo ni wọ́n ná? Wọ́n ná Ìbàdàn mọ́ Adó-Èkìtì. Ni wọ́n ná Àkúrẹ́. Kí wá ló ṣẹlẹ̀ nígbà yẹn? Accident ni. Bẹ́ẹ̀ni sà. Wọ́n kò lélẹ̀ òwúrọ̀. Wọ́n jáde lọ láàárọ̀ wọ́n náà wọ́n fẹ́ ṣiṣẹ́ lọ ní tẹ̀lé kó mọ̀ pẹ́ òtòrò ń dá àjọ pa. Tó o ṣe máa ń pẹ́ ó máa di bíi 11. Mo sáà pé nọ́mbà rẹ̀ kò lọ. Tó o mo ṣe pé nọ́mbà rẹ̀. Aago mọ́kànlá alẹ́ àbí? Bẹ́ẹ̀ni mo ṣe pé nọ́mbà rẹ̀ mo kàn gbọ́ omi tí má tẹ̀sí fíláàṣì ẹ̀ báyẹn yóò pè lọ́wọ́ kan ni. Mo sáà fíláàṣì ẹ̀ kò sá pé. Mo wá lọ bá àwọn ará ilé pé mo gbà mí gbé ọkọ mọ̀mọ́ sí ìjẹ wọ́n bá ní pé kò sí wàhálà tó pẹ́ ẹ̀jẹ̀. So plastic tó wà lórí fóònù mo sáà fi pè pé kẹ́yìn bóyá kó tiẹ̀ gbé. So mo sáà tẹ̀lé rí pé ẹ̀yìn gbé kọ̀ mo rí pé kè so ohun rẹ̀. Mo bá sáré lọ bá àwọn ará ilé pé. Sọ́kùnrin ilẹ̀ tó gbé àbóbìnrin? Ọkùnrin ló gbé mo ní kè ṣe ohun ọkọ mi ni ẹni tó gbé fóònù yìí wọ́n ní kí n sáà nìṣòro títí mo sáré tí ọmọ tó wà lọ́wọ́ mi gbà náà. So n sáà ń ké pé kìíní àtàsùn títí tílẹ̀ fi mọ́. Nígbà tílẹ̀ mọ́ mo lọ bá gbọ́ ọkọ mi wípé bàbá gbájá fún ọmọ wọlé ó ní Ọlọ́run ló pọ̀ kọ́ ọmọ ni òun gbọ́ níwà yẹn alẹ́ àná ni mo ní rárá kí èso òun bá ní sáré bá mi lọ wo gáràjì wọn ní láàárọ̀ ọjọ́ kejì ẹ bá ń lọ gáràjì wọn lálákíá kan wọn bá sáré lọ. Alákíá lù Ìbàdàn bí wọ́n ti máa ń lòd. ló bá lọ nígbà bó ti débẹ̀ báyìí òun ò lè fún mi lé ìgbà tó ti gbọ́ òun kàn gba ọ̀dọ̀ gbọ́n wọn lọ ni bó ti gbọ́dọ̀ gbọ́n wọn lọ àwọn bí ara gáràjì wọn kan ṣe wá nù wọn bá ní ìyọmọ ayé mo lé mi náà ni wọn ní ọkọ yín lásìdẹ́ǹtì pé ó jẹ́ pọ̀ díẹ̀ mọ́ bóòlù sí kò pọ̀ wọ́n ló sì pọ̀ díẹ̀ púpọ̀ wà ní Àkúrẹ́ mo bá sáré àwọn aráàlú bá jáde pé nǹkan bí wọ́n ti sáré lọ́nà bí àbúrò ọkọ náà ti dé àti ọ̀rẹ́ rẹ̀ kan wọ́n bá sáré lọ pé káwọn lò pé ó pọ́n lẹ́sẹ̀ ni àsìkò kan lẹ́sẹ̀ àti ti kú ni mo fẹ́ là mọ́lẹ̀ pé nǹkan kan wọ́n sá sí lọ́nà ìgbà tí wọ́n dé bẹ́ẹ̀ báyìí wọ́n ló ti kú. Ẹjọ́ lọ ni? àjọlọ mẹ́sì débẹ̀ báyìí àwọn èèyàn wọn náà ní kíní ó ti pàrọ̀ ẹ̀gbọ́n wọn tó wà ní Ẹ̀dẹ́ lọ́hùn wọ́n ti pè wọ́n ní ó ti kú gba àwọn alẹ́ sàmú mi pé kí n sáàní sùúrù kí n gbá kí n fà wọ́n sàmú mi gbà yẹn
títí tó pé ẹ̀dẹ̀ mi ti lọ sí ogún gbà yẹn. ọmọ Ẹdẹ ni ọkọ yín? ọmọ Ẹdẹ ni. Ẹdẹ lọ sí opó? kábíyèsí Elédùmarè. ẹ wá gbọ́ láti ìgbà yẹn iṣẹ́ wo lẹ ń ṣe nígbà tọkọ yín wà láyé? chemist ni mí. ẹ ń ta àwọn oògùn? bẹ́ẹ̀ni. ọkọ yín ṣí ṣọ́ọ̀bù fún yín àbí? bẹ́ẹ̀ni ṣí ṣọ́ọ̀bù fún mi. nígbà tẹ wá parí kọ́ tó di pé Ọlọ́run kọ yín sọ́dọ̀ iṣẹ́ wo lẹ tó wá ṣe lẹ́yìn ìgbà yẹn? ó tún ìgbà tí mo rówó mò ń ta full stop àtẹ nǹkankan sí ìbùpátá nǹkankan kò gbéra wọn kò sí nǹkan mọ́. ìṣẹ̀lẹ̀ tí wàá bí màá ṣe ṣiṣẹ́ pé kìíní ìgbà mi ò lè rí iṣẹ́ kan tí wọ́n á sáré ṣe pápápá ká lè fi rí nǹkan káàkiri jẹ òun ni mò ń ṣe ní ìsinyìí ní iṣẹ́ kankan. irú iṣẹ́ wo lẹ ń ṣe báyìí? bí kí n bá réyàn tó wá fẹ́ ṣe nǹkan tí n bá báyàn dúró sí ibì kan tí màá bá wọn ta ọjà ni mò ń ṣe ní ìsinyìí àti ìgbà mi ti máa rówó bá àti máa rówó tìjọ máa fi ra àwọn nǹkan máa fi rí ẹ̀ máa tà. bí àwọn nǹkan wo? bí mo lè rí nìsí kí n ra rí àwọn èso nǹkan kan máa kiri ẹ̀ tàbí kí n ra àwọn ọjà bíi nǹkan oko máa kiri ẹ̀ máa tà mo ti ń ṣe ní ìsinmi pé kí n máa rówó sí ẹ̀. ṣé ọkọ yìí ti kọ́lé kó tó di kó kúrò láyé? ó nílẹ̀ ní kètí ìkọ. níbo lè yẹ wà? ó wà lè gbé dá. ṣé ipa wo lẹ mọ̀lẹ́bí kó nígbà tí ọkọ yìí kú ṣé wọ́n mójútó yín nísìnyí? àwọn ọmọ wà lọ́dọ̀ wọn àwọn ọmọ mẹ́ta wà lọ́dọ̀ wọn ẹ̀yọ kan wà lọ́wọ́ wọn. ọmọ kan wà lọ́wọ́ yín ọmọ mẹ́ta tó ṣẹ́kù ta ló bá yín mú sọ́dọ̀ nu wọn? wọ́n wà lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n ọkọ mi. ṣé wọ́n dẹ̀ ń tọ́jú wọn? wọ́n ń tọ́jú wọn. ọmọ kan ló wà lọ́wọ́ tí yín báyìí? ilé tọkọ yín gbà kó tó di pọ́lọ̀ mú sọ́dọ̀ ṣe náà lè gbé báyìí? ara òun ti kó ń bẹ. ẹ ti kúrò ń bẹ? bẹ́ẹ̀ni ti kó ń bẹ mo sì dálé mi. ẹ ti gbalé mi? yàrá kan lẹ gbà ó? bẹ́ẹ̀ni yàrá kan. nǹkan ṣẹlẹ̀ lókè ìgbàláyé. kábíyèsí. ọba ṣèyí òwú ta ni ó mú sí aṣọ gbogbo lódòlódò ta ni ó yẹ lọ́wọ́ ẹ̀ wò ẹ̀rù rẹ̀ ń bà mí ẹ̀rù rẹ̀ ń yọ̀ mí bàbá mi gbogbo àwọn tí ń wò mí àtàwọn tó ń gbọ́ mi lórí ìkànnì Prince FM radio káàkiri àgbáńlá ayé àwọn ti Canada àwọn ti London àwọn ti America àwọn ti Faransé àwọn ti Qatar Saudi Arabia àwọn ti Germany àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ọlọ́run o àrà tí ó ní wá lára mọ́ fi wá dá lókè ìpẹ̀láyé àwọn tó ti fi dá